ẹ̀yin onígbìyànjú mo bẹ̀ wá mo rọ̀ wá mo fi Olúwa lẹ́mọ̀ mo fi bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ ń wò mí tí o bá mọ̀ pé o fẹ́ rí owó ńlá lẹ́ẹ̀kan ṣoṣo tó fẹ́ wo mọ̀ kó fẹ́ rí lọ gbìyànjú iṣẹ́ yìí ẹ̀kan la máa ń lo iṣẹ́ yìí o ẹ̀kan péré la máa ń lò ó bọ̀ kí o tó sọ pé o fẹ́ listen sí iṣẹ́ yìí rárá mo bẹ̀ mo rọ̀ ẹ́ bá mi share fídíò yìí fáwọn èèyàn àwọn share fọkùnrin share fọbìnrin share fọmọdé share fàgbàlagbà kó bá lè jàǹfààní iṣẹ́ yìí o mi ò mú sílẹ̀ fẹ́ torí fún ẹnìkan torí ó ní ẹnikẹ́ni tí ò bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì rẹ bá mi share fídíò yẹn àdúrà gbà bá ṣe share ọ̀nà àlà fún ẹ iná ọjọ́ ajé ọ̀rẹ́ tiẹ̀ ṣe o before ọkọ tó sọ pé ó fẹ́ ṣiṣẹ́ rárá iṣẹ́ tó máa kọ́ ṣe léyìí akọ́ lọ wẹ ìwẹ̀ àwẹ̀ nìkan alẹ́ la máa wẹ̀ báwo la ti máa ṣe ọmọ ìyá mi wàá fi ọṣẹ kékeré wàá fi pe ojú àrò eérú wàá fi ọṣẹ kékeré ọṣẹ ẹ̀kan péré bó bá ti fi pò wàá fi sínú kọ̀ọ̀kan wàá gbé síbẹ̀ kan wàá wá mú epo pupa wàá bù sí orí eérú díẹ̀ wàá bù sí eérú díẹ̀ epo pupa díẹ̀ wàá bù sí wàá fòrò wọn papọ̀ wàá gbé síbẹ̀ kan wàá mú ẹ̀kọ́ kékeré tó tà ní 100 naira yẹn wàá bu eérú sí wàá kó papọ̀ wàá gbé síbẹ̀ kan tó bá ti wá dalẹ̀ wàá mú eérú wàá bù sí wàá mú eérú yẹn wàá mú eérú mi wàá bù sínú inú omi tó fẹ́ fi wẹ̀ ní bucket wàá bù sí wàá tí wàá bù sí ọmọ ìyá mi kí ló máa ṣe ó bá ti di alẹ́ tó bá mọ̀ kó o fẹ́ lọ sùn wò jáde mọ́ wàá ṣe kíni wàá mú ọṣẹ ẹ̀kan yẹn wàá mú ẹ̀kan eléwé tó ti pò sílẹ̀ yẹn tó fi eérú pò yẹn wàá fi pa gbogbo ara látòkè lọ́kànlẹ̀ wàá mú epo wàá fi pa gbogbo ara látòkè lọ́kànlẹ̀ wàá sọ wàá mú ọṣẹ yẹn wàá sọ wàá máa fi wẹ omi tó da eérú sí yẹn ọmọ ìyá mi lẹ́yìn ẹ̀ wàá lọ ṣiṣẹ́ yìí ó bá ti wá dọjọ́ kejì wàá ṣiṣẹ́ yìí so ó bá ti di ọjọ́ kejì wàá lọ ṣe iṣẹ́ yìí tó bá fẹ́ ṣe wàá kọ́kọ́ ṣe yẹn tó bá ti wá ṣe yẹn ní ọjọ́ kìíní ọjọ́ kejì ló máa ṣe iṣẹ́ yìí ọjọ́ tó bá ṣe òun ló máa lò wàá lò ní aago kan òru bá lè fẹ́ ṣe ọmọ ìyá mi ó ṣe máa ṣiṣẹ́ ìrẹ́lẹ̀ yìí wàá kọ aláǹgbá adárípọ́n 3 wàá gélé wọn lórí wàá tò wọn bí àrò wàá fi ẹnu wọn kóra wọn wàá tò wọn bẹ́ẹ̀ wàá fà wọn sẹ́yìn díẹ̀díẹ̀ wàá lọ wá ẹran ẹlẹ́dẹ̀ èkìrì kan tó yẹ pé ó tó bá ṣe báyìí wàá á tóbi báyìí wàá jẹ́ pé kò ní sí ẹran ló máa wà ní gbogbo ara ẹ̀ kò ní sí awọ lára ẹ̀ kò ní sí egun lára ẹ̀ wàá fi sáàárín ẹ̀ mo ní kó torí akọ aláǹgbá bí àrò wàá mú ẹran ìkìrì ẹran ẹlẹ́dẹ̀ tó sí awọ lára ẹ̀ tó sí egun lára ẹ̀ wàá fi sí láàárín ọmọ ìyá mi kí ló máa ṣe wàá fi atare ó dé atare kan wàá fi sí wàá mú ewé sáwẹ́ pèpè tútù wàá lọ akúná ó bá ti lọ kúná wàá kù lé lórí wàá mú 1000 naira tuntun àbí owó ìlú tó bá wà tó bá tóbi wàá lọ akúná wàá kù lé lórí ọmọ ìyá mi lọ wàá jó ó bá ti wá jó ọmọ ìyá mi kí ló máa ṣe wàá lọ ó bá ti wá lọ tán ọmọ ìyá mi wàá dà sínú orúkọ báyìí ó bá ti wá di aago kan òru dà sọ́wọ́ ṣàdúrà sí ọmọ ìyá mi wàá kó jẹ wàá la ó bá ti wá la ọmọ ìyá mi wàá fọtí lò tested ọkọ̀ fún mi ṣe àfi rí owó ńlá ni ẹ̀yin ọmọ orí afẹ́fẹ́ you can go and do that tó bá ti di next week ó bá ti ṣe lè ní kó bá di next week ọmọ ìyá mi kó wá já irọ́ mi bóyá irọ́ ni àbó òótọ́ ni ìwọ tó bá jọ oníṣòwò ní ẹ you are a businessman you are bí i oníṣẹ́ owó àbí anything ọmọ ìyá mi ìwọ lọ ṣe yìí go and do that babaláwo oníṣègùn aláfa ẹ̀rọ ẹ̀ lọ́ṣẹ́ gbìyànjú ẹ̀kọ́ wá fún mi lábọ̀ iṣẹ́ ìdájọ́ tested àkọ́kọ́ olúwalé màlúù dájú lórí ọ sẹ́yìn mi babaláwo international God bless you èrè o kàǹkà.